ó máa ń ṣe mí níṣe pé kí gbogbo wa níláárí, kí gbogbo wa ká jẹ́ èèyàn láyé, ká má tọrọ jẹ, ká má tọrọ mu. Gbogbo nǹkan tó máa ń ṣe mí láyé mi nìyẹn. tó fún díẹ̀ yìí ẹ lọ bá mi wá, ẹ bá mi ṣe osole kékeré yìí. kọ̀ǹtrátọ̀ lè lò, àwọn ọmọ orí olè orí afẹ́fẹ́, àwọn ọmọ olè orí afẹ́fẹ́ wọ́n lè ṣe, ẹni tó tajà lè ṣe, bọ̀ ẹ̀kan ló máa ń fúnyàn lówó, ẹ̀kan péré. Wọ́n tó ń retí kọ́ńtrátì á gbé kọ́ńtrátì yẹn wá fún ẹ. Bó bá ṣe iṣẹ́ ọwọ́ tó bá ń ṣe, iṣẹ́ ọwọ́ tó bá ń ṣe ló máa sọ bí o ṣe máa rówó sí ní iṣẹ́ tí mo fẹ́ kọ yín. Ẹ máa lọ bá mi wá alágẹmọ àyè kan, alágẹmọ àyè, ẹ má bá mi wá $1. Ìwọ tó bá rí $1 o lè lo 1000 naira gánran tuntun. Ẹ máa lọ ra ẹyẹ tán pè ní ẹyẹ ajíbówú, tán pè ní ẹyẹ alágbẹ̀dẹ ọ̀run. Ẹ máa tì bọ inú 1000 naira yìí. Tẹ́ bá ti tì bọ inú 1000, ẹ máa ráǹpù ẹ̀ bí ìgbà tán bá ní wọ́n wé igbó. Ẹ máa wá tì bọ ẹnu ọ̀gà yẹn. Tẹ́ bá ti tì bọ inú alágẹmọ àyè yẹn, ẹ bá mi gbé sínú agbada pẹ̀lú odidi atare kan, kẹ́ bá mi jó. Tẹ́ bá ti jó, kẹ́ lọ̀ kó kúnná. Tẹ́ bá ti lọ iṣẹ́ yìí tó kúnná, ẹ̀yin wò, ẹ ṣáà bá mi mú iṣẹ́ yìí, kẹ́ bá mi lò láǹgo kan òru pẹ̀lú peak milk original. Ẹ make sure wípé kó jẹ́ peak milk original o, nítorí pé kí ni, bàrúfù wà, original wà. So kẹ́ lò, kẹ́ ṣàdúrà sí ní 1 òru. So kó ṣiṣẹ́ yìí kó jẹ́ fún ẹ, sanwó ìjẹ́gùn ẹ̀ 5000 naira yóò jẹ́ fún yín. Ẹ mọ̀ wípé mi ò ń fiṣẹ́ lẹ̀lẹ́ rẹ̀, mi ò máa ń fiṣẹ́ lẹ̀ pé kó pé, mi ò ń fiṣẹ́ lẹ̀lẹ́ wípé tẹ́ ẹ bá sanwó ìjẹ́gùn, mi ò ní filẹ̀ lẹ̀ pé, ẹ mọ̀ pé mi ò ń ṣe báyìí. Àdúrà yín ó gbà. Onírárà tó ń sun kinní kan fẹ́ gbẹ̀rẹ̀ akọ́ṣẹ́ ní í ṣe. Gbogbo nǹkan tá à ń ṣe fún yín náà jù báyẹn lọ. Tán gba 150,000, tán gba 250,000 lọ́wọ́ yín. Ẹni tí ń pè mí yìí kò ní dáa fún un, kò ní sóríire. Ní ẹ má máa pè mí mọ́, ẹ ní gbọ́.